tí ì tó ẹ sì máa lọ́lá sí ọlá náà bá yín kalẹ̀ ọlá náà bá yín kalẹ̀ tẹ́ ẹ bá tún dàgbà àwọn ọmọ yá tún máa lu ọlá náà lọ àwọn ọmọ yá tún dàgbà àwọn náà tún máa lu ọlá náà lọ bí mo ṣe wú yẹn ló máa rí o torí pé Ọlọ́run mọ̀ nípa ìrìn àjò yìí àdàbí tí kò bá mọ̀ nípa ẹ̀ àdàbí tí kò bá mọ̀ nípa ẹ̀ nítorí kó sọ pé tí Paul bá ń gbìn ó ní tàpólò bá ń bomi rí ó ní láì bá sí mi ń bẹ̀ ó ní asán ni mo mọ̀ pé ẹ mọ̀ nípa ìrìn àjò yìí Ọlọ́run torí pé ẹ mọ̀ nípa ẹ̀ gbogbo ẹ tó nawọ́ sí mi nílẹ̀ yá àti lókè òkun Ọlọ́run bá mi bùkún àmín Jésù àmín Jésù àmín Jésù àmín Jésù ó dá fáwọn náà jù ó dá fún ojú kàkẹ́ Ọlọ́run mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ mo tọ́pẹ́ dá gbogbo ìjọ Ọlọ́run alààyè náà àwọn náà bá mi dúpẹ́ fún yín ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ó kulẹ̀ tí kí ló kù tí ì pé. 3,849,000 naira. mi ò gbọ́ ẹ. 3,849,000. 3,849,000 naira, sir. kí ni ẹ wá ń bẹ. bàbá mi dúpẹ́ ó wá ń bẹ ó wá ń bẹ ó wá ń bẹ gbogbo àwọn tẹ́ lò fún mi ó wá ń bẹ ẹ lóge fún 500 aláti mọ owó ìfànú mi tẹ́ fi sí lójú tó ń ṣàánú mi ẹ ní owó ti ṣe prayer mi nìyẹn fún yín ẹ ní báwọn owó ti àmín Jésù ẹ mọ̀ mú owó bí ẹni bomi àmín Jésù kò sú àwọn èèyàn wọ̀nyí kò sú wọn lẹ́nu ọdún ìmọ̀ bank manager mi pè mí 3,851,000. bank manager mi pè mí ó ní dáàdì ó ní tí donation máa ti ń wọlé sọ́dọ̀ yóò lẹ́rù mọ́ ń bà wá ó ní wọ́n ń fáwọn yẹn ní wọ́n ń ṣàánú àwọn yẹn lọ́dọ̀ yín ó láwọn rí gbogbo ẹ̀ ògo ni fọlọ́ lókè ọ̀nà ẹnìkan béèrè ó ní Àgbàlá Gabriel bó lẹ́yìn wá ṣe leave wá ẹni tó ń gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ń gbọ́ ti Ọlọ́run ń gbọ́ ti mọ́ wádìí ìgbẹ̀hùn dádì Àgbàlá Gabriel ìgbéra yín wá pẹ̀yìn náà nílò nǹkan bó lẹ́yìn ṣe wá ń ṣe ẹni tó bá ti ń gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run nígbàgbọ́ ti òfin àkọ́kọ́ tọ́lọ́ ń fún wa ni pé fẹ́ fi gbogbo ọkàn rẹ fi gbogbo àyà rẹ fi gbogbo ẹ̀mí rẹ fẹ́ olólùrọ̀ rẹ ó wá ní eléyìí tó dàbí ẹni pé fẹ́ ọmọ làkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ìwé Róòmù orí 12 abákàsálẹ̀ ó ní ẹ máa fi tẹnìkejì yín ṣáájú ó ní ẹgbà pé tí ẹ fi tẹnìkejì yín ṣáájú so gbogbo nǹkan tiwa ẹ̀dá gbé sẹ́gbẹ̀ẹ́ kan tẹnìkejì wa káwá fi hàn ṣáájú so bàtà ti fi ṣe yẹn tiwa Ọlọ́run mọ̀ yanjú ẹ̀. ẹ lè ṣe o agbára yín ká ẹ lè ṣe o agbára yín ká láti pa wá lẹ́rí ayọ̀ agbára yín ká. mi mọ̀ pé 3,868,000. 3,868,000 naira, sir. 3,868,000. alẹ́ lè ṣe o agbára yín ká ẹ lè ṣe o agbára yín ká ẹja lọ láti bá mi lẹ́rìn ayọ̀ agbára yín ká kò má ṣàṣetì lọ́dọ̀ Jésù Olúwa kò má ṣàṣetì lọ́dọ̀ Jésù Olúwa wa ọba tó pàṣẹ fọ́jọ́ tọ́jọ́ yọ síta ọba tó pàṣẹ fún ilẹ̀ tó gbé Mósè níbẹ̀ ọba tó pàṣẹ tó dá mi lọ́kùnrin wáyé ọba tó pàṣẹ tó dá mi lè nìyàn wáyé pàṣẹ kíre ayé mi tèmi lọ́wọ́. bàbá wọn ní tẹ fáwọn ẹjẹ àwọn kíní tẹ sílẹ̀ kan yẹn àwọn èèyàn ní àwọn fẹ́ gbọ́ díẹ̀ pé èmi àpéwẹrẹ kíní díẹ̀ mo yẹ tó pé náà. kẹ wá dúpẹ́ ká máa lọ 3,871,000 naira. 3,871,000. 3,871,000. mo láì mẹ́rin sílẹ̀ kan. àìbá burúkú níbi tí bẹ́ẹ̀ ti ń jábí ọkúndọ́ ẹnìkan ò bá ti ní tètè lọ́rùn wọn bá sa èmi awo alẹ́ bí oṣù mi awo afájìrì ọ èmi adájìrì adagirigiri lébi. àìwá aṣọ orí àmìlẹ ọjà méjèèjì àwọn lọ ṣe fún aṣákúlẹ̀múkú tí sọmọ ẹlẹ́bí mọ́ bẹ́ẹ̀ àwọn ló ń ṣàwọn ìdèkòyàgbà ẹ̀tọ́ máa wọ́n lẹ́kọ̀ọ́ máa wọ́n náà.
Masali kauribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlí kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlí kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ. Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá wọ́n tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ọ̀rẹ́ dájọ́ ọjọ́, àgàdà tọ̀dọ̀ mi dájọ́ ọjà. Béèyàn bá pọmọ wọ́dọ̀ tí ò bá fújà, èso ṣe làṣáàgùn. Ògbóyè rẹ̀ kàkùn. Kínú. Ògbóyè rẹ̀ kàkùn. Kínú ó lè di ọba wa jí mi mú. Àbọ̀ ọ̀gbàdùn. Wọ́n fàtú. Ọba kí ni? Ọba bẹ́ẹ̀ ni wọ́n fàtú. Wọ́n dà sílẹ̀ kí lẹ́ni dá dúró lẹ̀. Ìwọ. Èmi adé bí oṣù ni. Ará òye ọmọ ọba wáwá kan là kọ́ba wàwà kan là kíjòyè ọmọ gbárò tó kún ṣírò tó kún dùgbẹ̀dùgbẹ̀ lárúkọ arágbọ̀rọ̀ máa sáàgùn máa jáàgùn máa dáàgùn wò ẹ̀rín mi jáde.
bá dógùn wo bíbélì wọn fi bọ òwú tó bá ní òdògùn wo ní ọ̀dà Àgbàlá Gabriel wọ́n fi bíbélì bà tiẹ̀ jẹ́ ojú rẹ tó sẹ́mi náà kàn ní sẹ́kì ṣe pé mò ń halẹ̀ ṣé mo lóògùn èyí ọ̀dọ̀ ògùn wò ní rúbí àbọ̀dọ̀ àwọn màlẹ́kà tí wọ́n dùn tọ́ra rẹ ìwọ́tẹ̀ ló fẹ́ dógùn wo ọ̀dọ̀ mo dógùn wo kọ́ gbójú rẹ sẹ́wọ̀n. láàrin ní àti òdógùn wo. òdógùn jẹ́ dúpẹ́ lọ́wọ́ tí wọ́n fún un lówó. wọ́n fún wọn lówó. jẹ́ kí n tún dúpẹ́ wọ́n ṣe ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ n tẹ́ ní kí n ṣe ni mo ti ṣe yẹn kẹ́ lè mọ̀ pé alébí oṣù náà ni alébí oṣù náà sì ni mo sì wà ń bẹ̀ ó sì wà lára mi kì í ṣe bíi ti wèrè o tó bá jẹ́ ó sì wà kì í ṣe bíi ti tó bá jẹ́ ẹ mọ̀ pé tèmi bá ń ṣiṣẹ́ mo máa ń fi gbogbo ara ṣe náà ni òun ẹlòmíì ní alébí oṣù náà ò ní jẹ́ mú yàrá yín ẹ lọ wo báwọn èèyàn ṣe gbọ́ yín lọ káàkiri orígun mẹ́rin àgbáyé àbúrò mi ó ní mẹ́sẹ̀gì fẹ́ẹ̀ pa òun èmi pàápàá ń kọ́ ẹni tí ò pè mí nínú ìní mo bọ́ ṣe gẹ́ẹ̀tì nọ́mbà mi ọlá yín ni ọlá oore tẹ́ ẹ ṣe fún mi ọlá pé ẹ dúró tì mí ọlá pé ẹ ò fi mí sílẹ̀ tí mi ò bá rí yín bo ni ìbá fojú sí lẹ́nu ibo ni ìbá fojú sí ẹ ṣé mo dúpẹ́ á máa pọ̀ sí ẹni gbówó tí ẹni wáyàn tí ọkàn yín á balẹ̀ gbogbo ìgbàkigbà tẹ́ bá ti ń nawọ́ ọwọ́ yín á máa tó ni ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò owó náà máa pọ̀ sí owó náà máa bí sí àtọmọdé tó fún mi àtàgbàlagbà tó fún mi àtọkùnrin àtobìnrin àtoyúnú àtàṣẹ ìdí gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ẹ ṣé o ń bí ọpẹ́ kò ní wọ́n lè tí náà ìjọba dẹ̀ mi rìn lẹ́ẹ̀kan sí o ẹ ṣé àbúrò mi náà ó bá mi dọ̀bálẹ̀ ẹ̀rí ó dúró tì mí bó ṣe dúró tì mí yẹn àwọn kan tún ń bínú náà wọ́n ní o lọ dúró ta lé bí oṣù ẹjọ́ ń dọ̀bálẹ̀ o ò mọ nǹkan tó ń ṣe ó ní ẹ̀gbọ́n mi ni ó ní tí n bá torí ẹ̀gbọ́n ó ní tó bá ya wùrì ta ló máa gbé tó bá jẹ́ tí kóhùn bá bẹ̀ káwọn èèyàn ṣe láàánú tó ló jẹ̀gbọ́n tó dáa sóhun ó ní kọ́kọ́ làbúrò mi tó fi jẹ́ òun ló dúró tì mí mo dúpẹ́ mo dẹ̀ kí wọn náà ò ní wà ní tì. ẹ ṣé òun náà ń bá mi dúpẹ́ pé ẹ ṣé o. ẹ ní gbogbo tí o ìyàwó kì í dólókun ọ̀daràn kì í dólọ́sà ẹ ní náà kan tán kẹ tó rí. ire ní gúúsù láàríwá nílà oòrùn níwò oòrùn a máa tó ní. bíbélì sọ pé ta ni gòkè níwájú sí Bábélì. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń dúró lórí pé bẹ́ẹ̀ ṣe ń ṣàánú wa yìí tí ń bi òkú kọ lọ́rùn àmọ́ bẹ́ẹ̀ tí mú owó tẹ̀ fi ń ṣàánú wa yìí ẹ̀ nínú kan tọ́kẹ́ tó rí ẹ̀ nínú kan tọ́kẹ́ tó rí tẹ́ bá jó sótún ayé yín tẹ́ jó sósì ayé yín ibikíbi tẹ́ bá ti ń dé bẹ́ẹ̀ máa bójú Ọlọ́run torí Ọlọ́run sọ wípé èèyàn tó ń fi tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ tọmọ Ọlọ́run ló ń gbọ́ tiẹ̀ lágbára Ọlọ́run gbogbo ọmọ yín ibi kí tó bá ti dán máa bójú Ọlọ́run gbogbo ibi kí tó bá dán máa bójú Ọlọ́run pàtó gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàánú wa lágbára Ọlọ́run ọba abúlé yóò ní kàn yín abúlé yóò ní kàn yín ẹ̀ ní mọ̀ṣù oṣù ní mọ̀ yín epo ọ̀tá ò ní ká yín ìmọ̀tá ò ní ṣẹlẹ̀ àdúpẹ́ àwa dúpẹ́ yìí ni ẹ̀ tí wọ́n á ń ṣàánú wa lágbára Ọlọ́run ibi àpò tẹ tó bọ̀ tẹ fi mówó tẹ fi ń ṣàánú wa yìí kò ní gbẹ. Àmín Jésù. Kò ní gbẹ o. Àmín. ẹ ṣé $3,885,000. $3,885,000. àbúrò tó dúró tiẹ̀ kò wọ́pọ̀ o. $3,885,000. a ní kí ló kàn mí ẹ̀yin lẹ́ máa ń tẹ̀ ẹ̀yìn a ní kí ló kàn mí gbàngbè $3,885,000. èmi àti ẹjọ́ jọ rà sí. màdá ògùn wò lára ta ni. alẹ́ bí o. ètò ìdájọ́ láti gidi náà mo láti bẹ̀rẹ̀. okùn kò lè borí ìmọ́lẹ̀. ẹ wà á lọ pẹ̀lú ọ̀sán fún akókùn kò ní. ṣé mọ́lẹ̀ ni. ìmọ̀lẹ̀ ìdádélé bí oṣù ìmọ̀lẹ̀ ìdádélé bí oṣù á dé wo ẹni tẹ̀lé lásán ní aṣọ ìwé náà. ọmọ tí mo lé lọ lókè odò Bísọ́lá tí mo ní wọn fẹ́ mo gbọ́pọ́ ló ń tẹ̀ lọ́mọ. yorùbá ò ní o ṣe ní tẹ̀lé nígbà tó mọ̀ wípé mo lówó. ṣé mi ò máa jẹjà kí wọn náà máa jẹjà ní. ọmọ ṣẹlẹ̀ ní epo náà. alẹ́ bí oṣù àjọ fà á èmi lówó kí ni wọ́n ní. mo lóògùn mo sì ká sọ fún wa. ṣóògùn lè ká ẹni tó lówó. jẹ́ mo ti ṣògùn lọ.
Ọlọ́run ìfúnra. Ẹjẹ́ mi ò jókòó mi. Ẹjẹ́ jókòó mi. Wow. Jésù mi. Wow, 3.9 million. 3,921,000. 3,921,000 naira. 3,925,000. 26 ni bọ̀dá yìí. 3,926,000. 3,926,000 naira, sir. Ó ti pé already. Yes, sir. Ó ti pé. Àwọn èèyàn wa gbìyànjú, wọ́n dúró. Wọ́n dúró. Wọ́n dúró. Mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣé mo dúpẹ́ ò dá mi dá. 3,926,000. 3,926,000 naira. O dójú tèṣù àtọmọ ogun. Ọlọ́run ṣé, Ọlọ́run ṣé. 3,926,000 naira. Ọlọ́run ṣé tó jẹ́ kí n ráàánú gbà tí mo ráàánú gbà ó dẹ̀ wò ní èdè tó jẹ́ pé lẹ́sẹ̀ ní èmi tí mi ò tọ́ tí mi yẹ láti dé níwájú Ọlọ́run àlá ó dẹ̀ ṣàánú fún mi ó dẹ̀ ṣàánú fún mi. 3,926,000. Èmi tẹ́lẹ̀ ò ṣe fẹ́ yẹn ó dẹ̀ tún ṣàánú fún mi ó dẹ̀ ṣàánú fún mi Ó wà wò dáadáa. ó dẹ̀ ṣàánú fún mi Ọlọ́run ṣé Ọlọ́run ṣé. 3,931,000 naira. 3,931,000 naira. Bí ó bá wọ 4, yóò kù 69,000. Yes, sir. Ṣé lóòótọ́ ni? Yes, sir. Wọ́n máa wọ 4 million, á kù 69,000. Yes, sir. Ibi ìmọ̀ àjókòó sí. Mo ti jókòó. Mo ti jókòó. Ẹ ti ní kí n jókòó. 3,931,000 naira. Kọ̀ọ̀kan ti wọlé. Hello sir. Hello sir. Yes sir. Ẹ̀wọ̀n traffic. Ẹ̀kan dúró kan wait behind dọ́là wa. Dáàdi ń sọ̀rọ̀. Ṣẹ̀gbọ́n wọn ni ẹ má travel lálẹ́ yìí. Ohun Olúwa kan ló jáde sí yín. Pé ẹ má travel lálẹ́ yìí. Ẹ wà níbi tó fáìn dáadáa. Alẹ́ bí oṣù. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. 3,931,000. Ẹ ṣé sà. Mo ti jókòó. Nígbà tó ti pé 3,931. Jésù mi o. Ọlọ́run Àgbàlá Gabriel. 4,033,000. 4,033,000. 4,033,000. Hallelujah. 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 Ọlọ́run Àgbàlá Gabriel. Ọlọ́run Adémọ́lá o. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ tún ti ṣèyí ọdúpẹ́. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ọlọ́run Adémọ́lá o. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ tún ti ṣèyí ọdúpẹ́. 4,033,000. 4,033,000. Hallelujah. 4,033,000. 4,033,000. 4,033,000. 4,033,000. Jésù yóò. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Tó owó kan ni. 4,233,000. 4,233,000. 4,233,000. 4,233,000. 233,000. Ẹ lè ṣe o, agbára yín ká. Ẹ lè ṣe o, agbára yín ká. Láti pa mí lẹ́rìn ayọ̀, agbára yín ká. Ọlọ́run mo dúpẹ́. Àwọn ṣé àǹjẹ̀nú wà lọ́la yìí? Ṣé àǹjẹ̀nú àbángẹ́lì àbí? Kò yé mi mọ́ o.
ẹni bó ló ṣe fò 4 million bẹ́ẹ̀ bó ló ṣe wọ 4.2 kìíní 4,243,000. 4,243,000 naira. 4,243,000. Jésù olùgbàlà. Jésù olùgbàlà. 4,247,000 naira. 4,247,000. 4,247,000. 247,000. O ti ń ṣe gègé o ti rẹ̀ mí wá. No, kì í ṣe rí rẹ̀ báwọn. Kò yé wo, o ti rẹ̀ mí. Mi believe it. Ọlọ́run alàyè ń bọ̀. I don't believe it. Mo kọ̀ pé ó ti wọ 4 million, ó tún wá lé. This is 4 million. Let's say 4,250,000. Yes, sir. 4.250. Bó ló ṣe fò náà? Bó ló ṣe fò? Iṣẹ́ Ọlọ́run. Ẹnìkan yà ẹnìkan ṣe nǹkan. Hallelujah. Ẹlẹ́dàáyé àti ọ̀run èmi àwọn wòlíì. 4,247,000 naira. 4,247,000. Ọ̀rọ̀ yín tọ́pẹ́ o. Ọpẹ́ ni Ọlọ́run dúpẹ́. Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe. Mo dúpẹ́ ẹ ṣé o. Mo dúpẹ́ ẹ ṣé. Mo dúpẹ́ o kọ̀ mí sílẹ̀. Mo dúpẹ́ o fi mí sílẹ̀. Mo dúpẹ́ ẹ̀dẹ̀ wò pé mo yẹ lẹ́ni tó yẹ kẹ́ ẹ ṣe láàánú. Ẹ wò mí ṣùṣù ẹ ṣe mí láàánú. Ẹ ṣé mo dúpẹ́ àná Ọlọ́run ní fẹ́ yín náà. Àmín Jésù. Àmín Jésù. Ẹ̀yin ò ní wo orí. Àmín Jésù. Wà àánú tí Amen. wá dá fún yín. Àmín Èyí Jésù. ṣe fẹ́ kórí fún yín kórí bẹ́ẹ̀ fi Àmín yín. Jésù. Owó ni a Jésù. máa pọ̀ sí. Àmín Jésù. Ẹ̀pọ̀ lówó, ẹ̀pọ̀ lọ́lá, Amen. ẹ̀pọ̀ lẹ́nu gbogbo. Amen. Àdá fún yín, Amen. àdá fún ọmọ yín. Àmín. Ẹ̀ẹ́dì ṣàṣetì, Àmín. ẹ̀ẹ́dì wówó tì, Àmín. ẹ̀ẹ́dì kú fọ́tàlọ́, Àmín. ẹ̀ẹ́dì kú sọ́nà bí Àmín. èéfín. Ọlọ́run á jẹ́ kó máa dá fún Àmín yín. Jésù. Ẹ ṣé mo dúpẹ́ o, Àmín. ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé dọ̀bálẹ̀ mi rè, ẹ ṣé nítorí pé títí lọ pẹ́ mi lọ́dọ̀ yín, ẹ ṣé mo dúpẹ́ torí ẹ ò fi mí sílẹ̀, ẹ ò jẹ́ kójú kó tì mí, ẹ ò jẹ́ káyé ṣe yegede mi, ẹ jẹ́ kó sọ pé kò tán dín ní, ẹ jẹ́ kó sọ pé kí ni mo mú bọ̀. Ọlọ́run ẹ ṣé torí mo mọ́pẹ́ wá. Owó náà má jẹ́ káyé gbọ̀n dànù lọ́wọ́ mi. Àmín Jésù. Kí n fi ṣe rere. Àmín Jésù. Yàtà ni owó náà kí n dirú. Àmín kí n Jésù. gbà, Àmín kí n tó Jésù. padà Àmín kí n Jésù. tó mọ́pẹ́ láwá sí Àmín ọjọ́. Jésù. Ọlọ́run ṣe mí bẹ́ẹ̀, lágbára ṣe mí Àmín Jésù. Wọ́n láìránṣẹ́ tẹ̀ lò fún mi. Ọlọ́run má jẹ́ kí n tó tọrọ jẹ mọ́. Amen. Ọpẹ́ wa kí n má tọrọ ná mọ́, kí n má tọrọ lò. Àmín. Ohun èmi náà kí n máa fún yàn. Torí mo dúpẹ́ fún àwọn tó ṣe mí lóore yìí. Jẹ́ kí èmi náà kí n lè máa ṣe fún yàn. Àmín Jésù. Ìyanu ayọ̀ kó ṣẹlẹ̀ ní ayé gbogbo wa. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé Ọlọ́run á bùkún yín. Ẹ ṣé. Ṣé gbé wá? Now, ẹ wò tí ẹ kọ́kọ́ gbé ná. Ó ti ṣẹ̀wọ̀n tí nǹkan wa ti kọjá bí èèyàn bá ṣe rò ó. Máa inú mi dùn jù. Look at it. 4,247,000. 4,247,000 naira. 4,247,000. Èmi ò retí ẹ o. Ẹlẹ́dàáyé àti ọ̀run gbọ́. Ìwọ Ọlọ́run tó ṣe léyìí. Ògo ni fún Ọlọ́run. Hallelujah. Gbogbo ọwọ́ tó dá sí ọ̀rọ̀ bàbá Alébíoṣù. Ẹ̀ẹ̀ni wá owó tó Amen. Jésù. ohun tí ọkàn yín ń fẹ́. Bíbélì Olúwa yóò ṣe gbogbo tí ń ṣe ti ní àṣepé. Gbogbo tí ọkàn yín fẹ́ Olúwa yìí. Ọlọ́run ọ̀run òun ayé. Ọlọ́run tó dá ìmọ́lẹ̀ tó dá àwọn òkè ìgbà yìí yóò ṣe fún yín. Àmín. Àmín Jésù. Amen. Yóò ṣe fún yín. Àmín Jésù. Yóò ṣe fún yín. Àmín Jésù. Yóò ṣe fún yín. Àmín Jésù. Àmín Jésù. Ẹlẹ́rìí ọwọ́ Amen. Ọlọ́run. Ojú òní tí Àmín Jésù. Jésù lọ. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Nǹkan méjì mo fẹ́ sọ. Number one, ẹ ṣé. Ọlọ́run kí yín o. Ẹ̀yin náà ní nǹkan tẹ́ ń ṣe. Ẹ̀yin náà ní bùkátà. Ẹ̀yin náà lọ́mọ. Ẹ ní fámìlì. Ẹ láwọn nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́. Ẹ dẹ̀ fi ilẹ̀. Ẹ dẹ̀ gbọ́ tẹ́ni ẹlẹ́ni. Bàbá Alébíoṣù wọ́n yé ṣe fámìlì wa. Wọ́n yé ṣe fámìlì wa. Ṣùgbọ́n àwa sọ wọ́n dẹbí lójijì. Ẹni tẹ́yàn ṣèrànlọ́wọ́ fún ìyẹn ti sọ dẹbí. Bẹ́ẹ̀ ni. Bàbá orí yóò mọ̀ yín lọ́wọ́. Àmín Jésù. Ẹ lọ rí lálẹ́. Mo gbọ́ Ọlọ́run gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àtúnwò. Kí láwọn alẹ́ nana? 4,247,000. Láwa lẹ́kọ̀ọ́ sá.
4,278,000 naira. 4,278,000. Now, 4,278,000 naira, sir. orí ńlá lè ṣe, wọ́n ti lè. 4,281,000. 4,281,000 naira. 4,281,000 naira, sir. Bó ṣe máa ń ṣe nu kò yé mi náà. Òun la fi ń pè ọ́ ní kábíyèsí. Kábíyèsí. Ọpẹ́ lẹ wá dùn o. Ẹlẹ́bi oṣù ọpẹ́ lẹ wá dùn o. Now, lábẹ́ fídíò tá à ń ṣe lọ́wọ́ yìí, fídíò bíi 4-5 wà lábẹ́ rẹ̀. Gbogbo àwọn fídíò program tá a ṣe ń church tá a ṣe. Mo fẹ́ èmi gangan fẹ́ àwọn èèyàn kan wà lọ́nà ìjọba àwọn náà ní ìgangan àwọn náà dé ń wò. Kò í ṣe give away. Èmi náà kàn fẹ́ support èèyàn bíi 5 péré. Bẹ́ẹ̀ mo wá fẹ́ challenge ẹ̀yin tẹ́wà lọ́nà ìbáyìí. Fídíò bíi 5, 6, 10 tó wà kẹ́ tó kan fídíò tá à ń ṣe lọ́wọ́ yìí ẹ lọ share ẹ̀. Àti fídíò church ni o àti fídíò ìta báwọn náà ṣe ẹ ka fídíò 10 ẹ lọ share ẹ like ẹ lọ share Ọlọ́run jẹ́ káyé ó gbọ́ nípa oore tèmi náà jáyé ó gbọ́ nípa ìrànlọ́wọ́ tèmi náà mo kàn fẹ́ kó lọ sísàlẹ̀ lẹ́yìn fídíò tá a ṣe lọ́wọ́ yìí ka fídíò 10 share gan ẹ dẹ̀ rí owó Ọlọ́run. Amen. Number 2 ọjọ́ Wednesday yìí ọ̀túnla Yes, sir. a ní ìpàdé agbára ní Ìbàdàn ní Ẹgbẹ́dá ní Ìbàdàn ní Church Àgbàlá Gabriel ní Ìbàdàn bí ní Wednesday yìí ọ̀túnla bí. Yes, sir. A pè àkórí ẹ̀ ní àánú ojú ẹsẹ̀. Sudden mercy. Àánú ojú ẹsẹ̀ irú ẹ̀ ní bàbá ìrígbẹ̀rẹ̀ àánú tí mo retí ẹ̀ àánú ojú ẹsẹ̀ instant mercy sudden mercy ẹ̀yin wo lẹ̀ ń fẹ́ ibikíbi o bá wà o dẹ̀ sáde Ìbàdàn láàárọ̀ Wednesday ìpàdé ọjọ́ kan péré ni kì í ṣe ọjọ́ méjì ọjọ́ kan péré ni ẹ̀yin tí ẹ bá wá látòrí afẹ́fẹ́ àyè máa wà fún one-on-one counseling àyè máa wà má dídí fàyè lẹ́nu fẹ́yìn tẹ́ bá wá látòrí afẹ́fẹ́ tí bá ní ẹ̀yin wọlé wá látòrí afẹ́fẹ́ o tó dẹ̀ náwó Èkó mo ti wá Ọ̀ṣun mo ti wá Èkìtì mo ti wá Ìlọrin Àbújá London mo ti wá torí àwọn kan máa dé fún program yẹn àánú ojú ẹsẹ̀ lápẹ́ wọ́n ó ti bẹ̀rẹ̀ láti aago 7 ibikíbi ó bá ti ń bọ̀ wá ọ̀nà rẹ dé Ìbàdàn Ìwó Road Ìbàdàn wọ mọ́tò tó lọ sí Ẹgbẹ́dá láti Ìwó Road Ìbàdàn ni o bá ti dé Ìwó Road wọ mọ́tò tó lọ sí Ẹgbẹ́dá bọ́ọ̀lẹ̀ ní Ẹgbẹ́dá yẹn fònà méjèèjì sọ fún àwọn ọlọ́kadà pé Àgbàlá Gabriel mú ń lọ sọ fún Àgbàlá Gabriel mú ń lọ tó bá bàlá tẹ̀kọ́ gan o lè máa bèrè Àgbàlá Gabriel mú ń lọ wọ́n sọ pé bá dé Ìbàdàn so a ní branch tó bí 5 ṣùgbọ́n sọ fún ọ pé káàmpù ló ń lọ Àgbàlá Gabriel camp ní Ẹgbẹ́dá mọ̀tẹ́ láwọn èèyàn létí so one-on-one counseling máa wà fún èyí tí ẹ bá wá láti orí afẹ́ hello ní ń gbélé orí nǹkan báyìí orí nǹkan báyìí. Bàbá ti wọ 4.5 million. 4,330,000. Ẹ̀sà ó ṣe wọ 4.330 ní sà 4,330,000. Okay, so màá send the 270 mi. Mo ti send 100 tẹ́lẹ̀. Màá send the 270 mi. Ẹ ṣe sá mú bọ̀ ní sọ̀rọ̀ tó ní sá. Yeah, mo ti send the 100 tẹ́lẹ̀ tó fi wọ 4 million. But màá send the 270 mi. So ló máa pa group 4.5. Tẹ bá send 270 sá, á wá jẹ́ 4.6. Kábíyèsí o. Ṣé bọ́ sá? Yes, sir, daddy. Ẹ dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ sí. 4.6 million. Ṣé a máa pọ̀ sí Ọlọ́run àfọ̀pọ̀rọ̀ pò. Àmín Jésù. Àwọn ọmọ iná àránú. Àmín Jésù. Iná àránú. Àmín Jésù. Ọlọ́run ò ní fi. Àmín Jésù. Àṣírí yóò ní tú. Àmín Jésù. Ẹ máa bójú orí. Àmín Jésù. Ẹ ṣé. Adúpẹ́. 4,600,000. Adúpẹ́ o. Ẹ dúró. Bàbá ẹ